Abeokuta nítorí Àjíkẹ́ tí ń sọdún lọ́wọ́ ọmọládé ọkú ọdún tó ní ọ̀sìn wá ṣe yẹ wàásù ló pé nílé ayé ń bí kéré mi kọ́ ọdún tó sì lè yóò fi ń jáde mọ́ lọ́lọ́ ọdún ọba. àádọ́ta mọ̀ ló pé o. àádọ́ta mọ̀ ló pé. àádọ́ta mọ̀ ló pé o. àádọ́ta mọ̀ ló pé. Àjíkẹ́ mọ̀ mọ̀ rí o. àádọ́ta mọ̀ ló pé. aya Ayọ̀dèjì ló dé. àádọ́ta mọ̀ ló pé. mama Diana rè o. àádọ́ta mọ̀ ló pé. mama Daniela rè. àádọ́ta mọ̀ ló pé. aya wọn lẹ́kìtì kété. àádọ́ta mọ̀ ló pé. Àjíkẹ́ ò ti yálé àwọn bàbá tó bí ọlọ́mọ Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòrò sùn. ẹ̀yin ọmọ agbọ́ sẹ́sẹ́ mọ́ sẹ́sẹ́ tó dé. ìran bàbá rẹ̀ lágbọ́ yàyà mọ́mọ́ yà. òkè gúlùtù igbó tẹ̀ bíbà sábàrí gbósùrù bàbá ní fi kó ológun ò ní kárí o. àsábàrí ọ̀gọ̀jà màrímà kọ́kú Ìbàdàn lójó ìlú Àjàyí ti Bíkúnlé tó Kúmọ́lá olódògbò kẹrí 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 lójú ogun ọwọ́ kẹmbẹ̀rẹ̀ bí ìjà. àgbàlá Ògúnmọ́lá yòókù bàbá ẹlòmí lọ àgbàlá Ògúnmọ́lá ó tó kò kó sáré ẹ̀yìn lọ́mọ olóògbé mọ́lé sọ́kọ́jọ́ kéèyàn ọmọ àrí kéèyàn gbọ́ngàn òjò láró mẹ́wẹ́ nílé ẹ̀rọ́dún nínú ilé bẹ̀bẹ̀ rẹ̀. Ìbàdàn lọ́dẹ dákàlù kan bẹ̀rẹ̀ ọ̀tẹ́ gbogbo ọ̀nà sómi sùúrù ọ̀rí ọdún èyí tó ṣe lẹ́yìn ò ní jáde mọ́ lọ́lọ́dọ̀ wọn bá. aya Ayọ̀dèjì Matthew ní sọ́dún lọ́wọ́ mama Diana ayọ̀mí pọ̀ sí ní Olúwa owó mama Daniela ayọ̀ ìfẹ́ ní ìlọ́láwà ọkú ọdún tó ní ọ̀sìn wá ṣèyẹ láṣẹ lẹ́dùnmọ́rẹ̀ ọ̀ọ́dẹ́ bá wọn kanjú aláṣẹ Landmark Travel and Tours àti Landmark Paper Mill náà ní ó jáde Àbújá lọ́mọ ti gbé pawó wálé kó kiri oko délé ó ti yánú lé mọ̀mọ́ rẹ̀ gbá lákẹ́jọ́ rí o mo gbé báyìí sí bá wà náà ní nílé ẹgbà lákẹ́ ìyá bàbá ń ṣe púpọ̀ lọ́dọ̀ tẹ̀yìn ọmọ ẹ̀ lákẹ́sì Àjíkẹ́ o mo gbé yẹyẹ mo mọ̀ mi ò wọ́n ti ká mọ́rọ̀ ojú koro èèbà máa ṣe pé kú wa tẹ̀yẹ jíjẹ wọn gbẹ́kún ọmọ ẹ̀yìn rẹ̀ ń dé lábẹ́ aṣọ kò sí èèyàn tí ó pa òun lè wí ti